wọ́n á pààrọ̀ orúkọ yín, wọ́n á yí sórúkọ Lárúbáwá, wọ́n á pààrọ̀ èdè yín, wọ́n á fún yín lédè Lárúbáwá, wọ́n á gba Ògún, Ṣàngó, Ọbàtálá, wọ́n á gbà lọ́wọ́ yín, Ọlọ́run Olódùmarè wọ́n á gbà lọ́wọ́ yín, wọ́n á fún yín ní àlá Lárúbáwá, wọ́n á gba ìmúra yín, wọ́n á fún yín ní ìmúra Lárúbáwá. Tó bá ti ṣe gbogbo yẹn tán, wọ́n ti arabize yín, wọ́n ti fulanize yín, wọ́n ti colonize yín. The next thing, wọ́n á pa gbogbo yín kúrò lórí ilẹ̀. So tí wọ́n bá padà wọ́n á sọ pé àwọn tó ń gbé yìí tẹ́lẹ̀ àwọn Arab ni, torí gbogbo yín ti ń jórúkọ Arab. So nǹkan tí wọ́n fi ẹ̀sìn Islam tí wọ́n fi ń ṣe nìyẹn. Ẹ̀yin èèyàn wa tẹ́ bá ń jẹ́ orúkọ Lárúbáwá, ẹ lọ change ẹ̀. Tẹ́ bá yẹ ti bímọ, ẹ fáwọn ọmọ yín ní orúkọ Yorùbá. Ẹ continue olóṣòòbò àlà. ẹ ṣe MSBABA. So Sardeth, mi mọ̀ bóyá ìyàwó yín ti ń gbọ́ wa bá ṣe sọ gbogbo kinní yẹn. So ẹ jọ̀ọ́ mọ́mì wa, ẹ yé máa fast mọ́. Don't stress yourself with fasting. Kò sí anything tẹ́ ń ṣe lénìí tí àwọn Sàbírùn náà ṣe. Kò sí anything tẹ́ ń ṣe lénìí táwọn pagans ò ti ṣe. Ó dẹ̀ make sense, of course. Because gbogbo àwọn orúkọ tẹ́ ti ẹ mention àwọn Abraham, àwọn Moses, ibo l'Ànábì ti rí. Gbogbo yẹn máa sọ pé Ànábì ò mọ bó ṣe ń kọ̀wé, is an illiterate. But illiteracy ò mean pé mi lè gbọ́ràn, mi létí, mi lójú, mi ní memory. Ṣẹ́gẹ̀t. To be illiterate, it just simply means you cannot read, you cannot write, but you can talk, you can listen. And then Ànábì yẹn mọ̀ pé merchant ni, he traveled all over the world. And gbogbo èèyàn ro kíní. Mr Sardeth, tí n bá fẹ́ scam yín, I won't come up with a new system. Because tí bá gbé completely new system wá, ẹ máa suspect mi ni. Màá já látọ̀dọ̀ àwọn Jew, màá já látọ̀dọ̀ àwọn pagans, màá wá mix ẹ̀, màá wá roll it together. Òun ló di Islam lénìí. Nǹkan tí mo máa ń sọ láti joy, Muhammad yẹn mo gbé fún o. When it comes to scamming, how he managed to scam 2 billion people today. Mo gbé fún. If I had the same opportunity, I go do the same now. Shebi Saudi Arabia, how much long get religious tourism? Tolon she Hajj every year. I will do the same and I will better my own nation. Nigerians, eleti sile keji, baby tisheju. So Mr Sardeth, ebawa unmute can respond. Eshe sir. Sardeth, she wan be eti wa muted o. Mi mo nkan tó ṣẹlẹ̀ mọ́ nísìn. Mr Sardeth, she wan be. Mo ti send you ní mic invitation. I mean, Mike, I've been cooking me mobile in anything. Okay, but I want sim. All right. One bit. Yeah. Moambi Motiri. I'm very grateful for the response. Me mo wí pé olóṣòwò àlà kan good tó báyìí. In fact, inú mi dùn gan pẹ̀lú expression yín. Then for the name, I thank Almighty God. Wọ́n ti ẹ̀rọ pé orúkọ yẹn àmì ìtumọ̀ orúkọ yẹn worst jù bẹ́ẹ̀ lọ, but nǹkan tó sì mú wáyẹn náà a máa lò bẹ́ẹ̀, but láti ní lọ máa di handsome sí orúkọ mi. So mo ti di yes na mo ti di handsome Ọmọ́táyọ̀ Hasan láti ní lọ. Response tí ẹ keep lórí question tí ìyàwó mi tó béèrè yẹn. Àwa náà ti digested. We were just asking ourselves pé Ànábì yẹn báwo ló ṣe ṣá gbogbo ẹjọ́ tó ń wà láyé nígbà tí Musa tó fi lògbà ni, báwo ló ṣe get the story. So gbogbo àwọn kìíní ẹ̀ just a mixture of series of stories. In fact, ó jẹ́ kí Islam ó jẹ́ ẹni ò gbà wẹ̀ mọ́ Ọlọ́run máa pa wá. Mr Sardeth, even ẹni sọ̀rọ̀ mi ìgbà wẹ̀ mọ́ o. Ẹ má gbàwẹ̀ mọ́. Ẹ má starve ara yín. Mr Sardeth, ẹ má olóṣòwò àlà mi ìgbà wẹ̀ mọ́. Mr Sardeth, ẹ má bínú pé mo mute yẹn mọ̀ pé mic yín ó ní delay, there's a delay, but ẹ lè ṣí mic yín tẹ́ bá fẹ́ sọ̀rọ̀. Mr Sardeth, ó yẹ kó ọkọ sí yín pé even from revelation tí Ànábì sọ pé òun gbà, Mr Sardeth kò sí any witness. Number 2, Ànábì yẹn Muhammad kò mọ nǹkan tó yọ sóhun. Tẹ́ bá ka story yẹn dáadáa, ó sọ pé ó sáré lọ bá ìyàwó ẹ̀, Khadija cover me, ayé ẹ̀ já ni. Khadija ló wá mú lọ, ó ní ọkọ mi ò kíníkan, ó mú lọ sọ́dọ̀ cousin ẹ̀ tó ń pè ní Waraka ló ṣe wá confirm fún Ànábì pé bóyá angel Jibril tó visit òun náà ló visit ẹ. So for the fact pé even, I'm sorry, èmi ti doubt Islam from a very long time, because even from the revelation tẹ́ sọ pé Ànábì yẹn gbà, me believe it, because Mr Sardeth tẹ́ bá lọ ṣe scientific research, when you spend a lot of time in a cave, àwọn cave mi wọ́n máa ní chemical toxins tẹ́lẹ̀ inhale, it will get you high. Bẹ́ẹ̀ni pé mo gbọ́ ló ṣe máa rí hallucination then ṣẹlẹ̀.
Mọ́mì tèmi gbogbo time tó lò ní UK kó tó padà lọ sí Nigeria. Mental health nursing ló ṣe Mr Sardeth. Obìnrin kan tó yẹ pé òbò ẹ̀ gíláàsì ló máa ń fi sí, ó wà ń bẹ̀. Mental condition yìí wà. Wọ́n ń pè nǹkan ní hallucination when you dey hear voice in your head. Ó lè serious. Ẹ má bínú omi ń ṣe nurse mi fẹ́ diagnose ànábì, but ẹ bá bí èmi tẹ bá sọ pé ṣé revelation ló gbà àbí ṣé hallucination ló gbà, èmi feel bẹ́ẹ̀ ni pé hallucination ni. Kò sí nǹkan kan tó clear nípa Islam to me. Ẹ máa gbọ́, Islam to me is Ànábì Muhammad said that Jibril sọ wípé Allah sọ wípé Jibril sọ wípé Allah sọ wípé ìgbà tó fẹ́ gba ìyàwó ọmọ ẹ̀ ní chapter 33-37 Jibril sọ wípé Allah sọ wípé ìgbà tó fẹ́ fẹ́ ọmọ ọdún 6 tó fẹ́ bá a sùn Jibril sọ wípé Allah sọ wípé ní Quran 66:1 tí ibi tí Aisha àti Hafsa ti ká ẹmú pẹ̀lú Maria the cup tó ń bá a sùn lórí matrimonial bed Aisha Jibril sọ wípé Allah sọ wípé. Mr Sardeth, èmi máa random bí báyìí. The Quran is Muhammad's word. It's not Allah's word. The Quran is a man's fantasy. Fantasy ànábì ló wà nínú Quran. Well, Olóṣogbo Allah, thank you very much. Mo fẹ́ béèrè kankan lastly before kí n tó kúrò. Òun gbọ́ nǹkan kan wípé ànábì Mufida, wọ́n ló Mufida, ó kàn ń dá pé ní òye kó ti yé yín. Mo fẹ́ kẹ́ bá mi clarify ẹ̀. Báwo kí ni nǹkan tó báwo ló ṣe lọ? Wọ́n ló gbé fídà ọmọ kan sẹ́nu. So okay, ó boko azan sẹ́nu. Boko azan. Ẹni kan ti lọ change orúkọ yẹn, ṣe ti ń gbọ́. Wọ́n ti gbẹ́pọ̀n yín sẹ́nu. Wọ́n ti gbẹ́pọ̀n yín sẹ́nu. Olóṣogbo Allah, ẹ wá dára ẹ lórí ìjàre. Ẹgbẹ́ mi débẹ̀. Àtòrí pé wọ́n á sọ mi. So Big Joe ṣe ní Hadith yẹn mo fẹ́ wò bẹ́ẹ̀ a lè gbé sórí YouTube. Big Joe ṣe ní Hadith yẹn mo fẹ́ wò bẹ́ẹ̀ a lè gbé sórí YouTube. Èmi kẹsàn án rẹ̀ ló wà. Ọ̀gbẹ́ni wọ́n ti ń pè mí. Mama ìyàwó a fẹ́ sọ̀rọ̀ nípa ọbẹ̀ bí táwọn bí ti pè yín lájá afẹ́ka. Okay. Bí táwọn bí ti pè yín lájá afẹ́ka. Ẹ ṣé king I appreciate ẹ ṣé sir. So Mr Sardeth ibi tó ti gbé ẹ̀pọ̀n yín sẹ́nu nìyí o. Àgbé wá sí. About 1 minute. Nothing currency no microphone for 1,400 years. It's not nothing new. Wọ́n ti ń la plate for how many years? Tẹ́ bá rí Virgin Betty Mariam náà, wọ́n ní ó la plate ni. Wọ́n ní pé tẹ́ bá lọ káyà yẹn, wọ́n ní pé Jibril came in the shape of a man. He blew into her pom-pom area. Ẹ ti ń la plate látàyè Quran, wọ́n ti ń la plate, wọ́n ti ń microphone. Nothing special, nothing new. Sheikh ẹ máa bọ̀ sókè, Sheikh 10 million mi ẹ máa bọ̀. Ẹ jọ̀ọ́ ẹ make space fún Sheikh wa. 10 million, I mean, not 1 million. 10 million. 10 million. I wonder why all the sheikh tó ń wá sí orí tó ń wá sókè níbi gbogbo question tá à ń béèrè níbi báyìí kò sẹ́nibọ̀dì tó ń wá sẹ́yìn nù. Mo ti gbé wá for the past 3 days now. For the past 3 days láti ń béèrè níbi báyìí wípé kí àwọn àfáà tó ń wá síbi kan dárúkọ nǹkan 5 tí ànábì ṣe tó dáa kò sẹ́nibọ̀dì tó wá ń sàkíní ìnáwó kí ló ṣẹlẹ̀. Òun nìyí ẹja sáré kàkà báyìí tù ẹ má bínú Big Joes mo kàn prefer King's one ó ní more wording nínú ẹ so that a lè kà ní English properly. So ibi tá a ti mú information yẹn ni Al-Tabarani 2658. On the fatwa narrated to us on the authority of Khalid bin Yazid al-Uni, on the authority of Jarir, on the authority of Qubas bin Abi Thayban, on the authority of his father, and on the authority of Ibn Abbas, cousin prophet ni Ibn Abbas. So automatically, Oteti strong now. May Allah be pleased with him. Who said, I saw the prophet, only Onri Anobi, sallallahu alaihi wasallam, spreading Hussein's thighs and kissing his
Yeah. So bóyá culture àwọn Lárúbáwá ni àmọ́ bóyá ritual àwọn kan ni kó máa gbé jọjọlí baby sẹ́nu wọn, I don't know. So òun nìyẹn Mr Sardeth. Ẹ bá wa unmute o, Mr Sardeth. Can make sure pé screenshot ẹ o so that I know it. I'm asking short everything. I just desire screenshot because tá bá ń sọ fáwọn èèyàn kan wọ́n á sọ pé kò sí nǹkan tó jọ so now go analyse ọ̀rẹ́ mi kan wà tó yẹ pé òun gbọ́ tiẹ̀ tó wá fẹ́ òun gbọ́ fẹ́ gbóná jèmi lọ kò ń gbọ́ kò ń gbà ní so òun náà ń follow page yìí so ọlọ́wọ́ bá Elédùmarè á ràn wá lọ́wọ́ ọlọ́wọ́ á túbọ̀ tó wá sọ́nà tọmọtọmọ and àwọn tó bá kú náà tí wọn ti já ọlọ́run á bá wa já wa so bèbí ti ṣẹ́jú o èmi ti bọ́lẹ̀ mẹ́rin tèmi o. èmi náà fẹ́ lọ ájì tẹ́lẹ̀. ẹ má lọ waste owó yín lọ hajj o. kí lọ máa fi lárí mọ́ mi lè kó mi kí lọ máa fi lárí mọ́ kúta o mi ì lákúta o kí n fowó mi. ẹ fẹ́ lọ lá òbò ajára ìgbà tí òbò wà lé tẹ máa lá plenty ẹ fẹ́ lọ lá òbò ajára ẹ jọ ẹ kọ́ ẹ tọ́jú owó yín ẹ fi ṣe skin care fún ìyàwó yín perfume shoes makeup. jẹ́mọ̀ pé nínú Mr Sardeth wọ́n ti sọ pé nínú Islam obìnrin tó bá wọ perfume aṣáwó ni. wọ́n ní aṣáwó ní Islam. Ṣẹ́rí Islam òfin tiẹ̀ ti pọ̀ jù òfin oríṣiríṣi kò sí nǹkan tẹ́sí láyé tán ní fòfin dè yín. In fact, I'm just tired of that religion, so I'm done with the religion. Yourself for spread your wings and fly. Money music haramu, musical instrument haramu ni, kìnìkan haramu ni, anything tó bá ń give you enjoyment in life haramu ni. There is one video tí mo wò. There's one sheik tó ṣe fídíò kan tí mo wò. Okay, ó dàbí Sheikh Habib Ládédé ni tó sọ wípé tí wọ́n bá ṣe satellite dish sí orí ilé ẹ̀ tó wá gbé sókè tó gbé sórí ilé ẹ̀ tẹ́ni ẹ bá fi kú ó ní ẹnìyàn ò ní rí àlùjọ náà wọ̀. Ibo náà ti rí gbogbo eléyìí so kò sí ìkọ̀kọ̀ tí ẹ̀sìn yẹn tó tẹ̀ wá fi ròyìn lọ́rùn rárá òfin burúkú wákọ̀ fún afọfin dèèyàn. There is one lady like American, whether is the American ladies like this tó jẹ́ musician ó ń kọrin ṣebí àwọn Lárúbáwá ní Mecca wọ́n invite ẹ pé kó wá kọrin fáwọn tó fẹ́ fẹ́ sàlámàlẹ́kùn tó kàn sọ sàlámàlẹ́kùn yẹn thank you ṣebí wọ́n invite ẹ kó wá kọrin fún wọn ní Saudi tó bá jẹ́ pé níbí báyìí ni wọ́n máa ní kó máa sọ kó pa àwọn èèyàn ni àbí wọ́n tó ń kọjá yẹn tipẹ́tipẹ́ mi ìrántí. Jennifer Lopez náà lọ bẹ̀. ó fẹ́ sálámọ̀ gan kó ó kàn sọ balabala báyìí inú wọn tún dùn wọn tún jó wọn. Islam ò kí ń ṣe ẹ̀sìn wa ṣe lákan àdọ́ọ̀tì ẹ̀ wọ́n wá fi báyé wa jẹ́ ní kọ́lọ́ má bà wá láyé jẹ́ so kọ́lọ́ ọba kó ràn wá lọ́wọ́. Mo sọ kọ́kọ́ lẹ́ẹ̀kan olóṣòbọ̀ àlà mo sọ kọ́kọ́ lẹ́ẹ̀kan wípé I wonder why tó jẹ́ wípé for the past 3 days ìbéèrè ẹyọ kan oṣù tá à ń béèrè lórí ìkànnì wípé kí àwọn ṣèkì tó ń wá síbí àwọn àfáàwá tó ń wá síbí pẹ̀lú gbogbo agbádá tó ń wọ̀ pẹ̀lú láwà ní pẹ̀lú gbogbo ìmúra wọn kí ni rísì fún wọn tí wọ́n rí nǹkan méjì nínú 5 tẹnikọ́ mẹ́sàn wọ́n rí méjì péré wọ́n rí méjì sọ fún wa wípé nǹkan tí ànábì ṣe tó jẹ́ nǹkan tó dá lélẹ̀ why are they so wicked like this wọ́n dẹ̀ parọ́ fún wa títí nǹkan tó máa fẹ́ fọ́ wọn tó máa pawó sápò wọn nìkan náà wà after tá a bá wà ní wòlímọ̀ tá a bá débi tá a máa ti gbowó lọ́wọ́ wa tá a bá make sure pé kò sówó lọ́wọ́ anybody mọ́ wọ́n ready láti close wòlímọ̀ láago 7 aago 9 táyé bá gbà wọ́n why are they so wicked. Why are you shouting? No, mo fẹ́ bẹ̀rẹ̀ handsome asad ẹ ti answer question yìí náà ẹ rí. tí gómìnà bá fẹ́ búra tí president bá fẹ́ búra wọ́n máa ní wípé kí wọ́n lo alukuran tó bá jẹ́ muslim tó bá jẹ́ christian ó máa lo bible
àwọn fún ara wọn náà náà tún padà ń sọ pé kí ló dé tí wọn lo oògùn àbí sọ tí o sì bá wọn fún ara wọn náà náà ń sọ ẹ̀yin ti já ń ti yín báyìí. ìpèsò àwọn ìyẹn Àlùkùránì ò fast Àlùkùránì ò lágbára láti ṣe ìdájọ́ wọn pé wọ́n ṣe fi òkú fúra ọmọ lélẹ́gùn ni mí eégún náà ń gbélé wa ọmọ àgàn òbí dúdú ni mí pupa làgán ń bí ló ti lè ṣe ọmọ àgàn òbí dúdú pupa làgán ń bí ni mí mọ ìwò àgàn mọ ìwò tún yẹrí àgàn náà ń gbélé wa àjọba gbàgàn ọdún yìí ni kò sí wèrè èmi ti já o ó dàbọ̀ olóṣó. Send for me 2 minutes. Can you explain kini ma? Yes, sir. Mr. King, get it. Baba ẹ funny. Ẹ kálẹ́ ògbólé, mo kí MS, mo kí ẹ̀yin ìyá mi Big Joe Àkànbí, ọ̀gá mi Àkànbí. Ìyá mi mo kí gbogbo ilé àtẹ̀yin tó wà ní comment section. In tí a wá sí yín báyìí, ẹ rí pé à ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ ni. A dẹ̀ tako ẹnì kankan. In tí wọ́n gbé fún wa láti fi bo àṣà àti sílẹ̀ tiwa. A gbọ́dọ̀ mọ bí nǹkan yẹn ṣe gbọ́dọ̀ jẹ́. So yẹ kó bò sódà tó ti wà bí òdà tó ti wà. Ǹjẹ́ ó ṣeéṣe k'Ọlọ́run sọ ilé ìsínú ìwé fún wa? Wọ́n wá rí Ọlọ́run fín gan o. Wọ́n jẹ́ kó yá pé Ọlọ́run ò jámọ́ kankan. Which means kì í sọ Ọlọ́run ti wà láwùjọ ni wọ́n sọ pé kò jámọ́ kankan. Wọ́n rí fín gan. Wọ́n ní by him, wọ́n ní Sahih Muslim 2749 ẹ lè screenshot tẹ́lẹ̀. Wọ́n ní by him whose hand is my life. If you are not to commit sin, Allah will sweep you out of existence and he will replace you by those people who will commit sin and seek for forgiveness from Allah, and he will have pardon them. Now, wọ́n ní pé tí fásitì sọ sí báyìí ó ń jẹ́ kó yọ pé a gbọ́dọ̀ dẹ́ṣẹ̀. Wọ́n promote ẹ̀ṣẹ̀, wọ́n promote sin. Wọ́n ní ẹ̀yin lè sọ fún wa pé ẹ̀ṣẹ̀ ò dáa, nǹkan báyìí ká sì kọ́ ẹ̀ kò dáa. A tún wá rí níwèé tẹ́ tún fún wa, ẹ fẹ́ dorí wa rú ni. A tún wá rí níwèé tẹ́ tún fún wa pé ẹnikẹ́ni tí ò bá ti dẹ́ṣẹ̀ Allah ó change wọn kúrò níbẹ̀. A wá fi àwọn tó ti dẹ́ṣẹ̀ tó tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ a fi síbẹ̀. Gẹ́gẹ́ bí àwọn Fúlàní ṣe ń pa àwọn èèyàn lénìí. Tí wọ́n bá ti pa àwọn èèyàn tán, wọ́n lọ sí astaghfirullah. Tí wọ́n bá yẹ astaghfirullah yẹn, ara wọn ní tí Allah fẹ́ nìyẹn. Ṣùgbọ́n wọn tó bá yẹ kó bá ń ṣe dáadáa tó ń lọ jẹ́jẹ́ tó dá ẹ̀ṣẹ̀, wọ́n ní pé wọ́n sọ kú, wọ́n exchange yẹ, wọ́n sweep it out. Allah mọ́ gbálẹ̀ kí ayé ni. Yóò gbàǹgbàkúgbà kúrò ní àlùjánnà, yóò wá fi ọ́ sínú iná, yóò wá fi ọ́ exchange àwọn tó dẹ́ṣẹ̀ tí wọ́n lè tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Now, are they promote sin or not? Gbogbo ilé ẹ jẹ́ ká gbọ́rọ̀ ẹ̀. Ṣé wọ́n promote ẹ̀ṣẹ̀ kí a gbọ́dọ̀ dẹ́ṣẹ̀ àbí wọ́n promote ẹ̀? Ẹ kàn jẹ́ ká kàn digest ẹ̀, ká kàn sọ fún wọn pé ǹjẹ́ Ọlọ́run lè sọ ilé síbẹ̀ wípé ẹ̀wọ̀n tó bá dẹ́ṣẹ̀ lòun nífẹ̀ẹ́, wọ́n tó bá ti dẹ́ṣẹ̀ inú náà ló lọ. Àwọn change àwọn gbọ́ngbàkúgbà, wọ́n á fi replace tó dẹ́ṣẹ̀ ẹni tó pa àwọn èèyàn tó dún wọn lọ́rùn tó sì astaghfirullah later. Wọ́n sọ fún wa pé àwọn máa fi exchange ẹ̀yìn èèyàn wa. So ẹ̀yin ìyá mi tó bá láti sọ lórí ẹ̀ kí mi náà mú jù báyìí. I mean, Mr. King, Hadith, you are very, very clear. Only if you were not to commit sin, tó bá jẹ́ pé ẹ jẹ́ ẹnìkan tí kò ń dẹ́ṣẹ̀, Allah will sweep you out of existence. Ṣé mo kìíní yẹn very strong word. Tó bá ní I will sweep you out of existence. Ó máa erase yín pátápátá, ó máa pa yín rẹ́. Ó wá sọ pé ó máa wá pààrọ̀ yín. It will replace you by people who would commit sin and seek forgiveness from Allah. And he would have pardoned them. Ṣé mo pé mo máa ń sọ pé ẹ̀sìn Abrahamic religion tó gbé wáyé ó ti jẹ́ kí a lot of us ká lose accountability. Imagine pé nínú ẹ̀sìn tá wà yìí ẹ̀sìn Islam, Allah subhanahu wa ta'ala ó sọ fún wa pé ẹ̀ṣẹ̀ tó wọ́n ní dáríjì nìkan ni shirk. Tó bá fi tipátipá báyàn sùn, Allah máa forgive ẹ. Tó bá pààyàn kó sọ Allahu Akbar, Allah máa forgive ẹ. Tó bá lọ jí owó neighbor, Allah máa forgive ẹ. The only thing tí kò ní forgive ni shirk. Now, nǹkan méjì ló wà nínú hadith fún mi, in my own opinion. Number one, Islam is encouraging sinners. Ó ń ṣòun pé Allah prefers sinners. And secondly, a rí wípé Allah yìí ó wà very narcissistic in his trait. Be any woman that has been in a relationship with an abuser or vice versa, even man that have been with this is an abusive relationship. Because ẹ̀yin lè máa sọ pé sin is haram o, astaghfirullah o, ẹ má ṣe léyìí o, but Allah wá ń sọ pé tẹ́ ẹ bá ṣe, which means Allah, alhamdulillah, he wants us to sin.
So ẹ̀yin Muslim ẹ ti ní free pass yín. Big Joe kí lẹ́yìn rò lórí hadith yẹn ẹ jẹ́ ká analyze ẹ̀ short. Big Joe ṣé wà ń bẹ̀? Bóyá wọn ò sí ń bẹ̀. Akànbí no wahala. Akànbí ṣe fẹ́ bá wa analyze hadith yìí. Ẹ kálẹ̀ gbogbo lé mo kí anybody akweto alawife ms mo kí king jago mo kí gbogbo ẹ̀yin tẹ́ wò wá Elédùmarè á wà pẹ̀lú wa. Odu ni Allah kò ń ṣe àìmọ̀ fólókọ anybody wa, so anybody ló mà Allah, gbogbo ẹni tí bá ń gbọ́ wa wọ́n mà Allah, so ó sì gidi ní. Ó lẹ́ni tí ò bá ṣẹ̀ òun máa parẹ́. So I don't mi ò understand the ẹ̀sìn Islam, trust me, thank God ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ń lift religion yẹn. Àgbákò ní ẹ̀sìn yẹn kò ń ṣe ẹ̀rí tí ẹ̀wọ̀n lọ fi tọ́ ọmọ ẹni tó bá fẹ́ jèrè ọmọ. Very useless religion all over the world. So àwọn èèyàn ní kọ́kọ́ use common sense wọn. Ọlọ́run bá wa ṣe. Èèyàn tí ó bá tún ṣẹ̀ nísìn èèyàn burúkú ní níwájú Allah. That's mean pé all those Boko Haram men, they are doing the right thing for Allah. All those our leader stealing our money every day, they are doing the right thing. So ẹ máa bẹ́ẹ̀ tó lọ. Ṣé Mr. Jago ẹ ṣe fún hadith yẹn the same one ni mo fẹ́ gbé síta but so that ẹni rest ọwọ́ yín díẹ̀ ṣá èmi á gbé sórí big skin òun la ṣe máa treat. So the same hadith la ṣe wà Sahih Muslim 2749. So Mr. Olúfẹ́lá Fẹ́tì ṣẹ́yìn fẹ́ few minutes láti sọ̀rọ̀ sá. Yeah, a few minutes mo fẹ́ ṣe me tí ẹni much láti sọ gan. I actually came because of my friend. Èmi àtọ̀rẹ́ mi kan sọ̀rọ̀ lánàá. The guy lives in Canada. So à ń sọ̀rọ̀, we started off about Yoruba names and meaning. But orúkọ surname with here is Bakare. So I was asking him, I need to break orúkọ down. Yoruba etymology, break it down for me. I want to know the meaning. Ó bá mi argue pé orúkọ Yoruba ni Bakare. Mo ní kì í ṣe Yoruba. So I was asking him pé orúkọ mi, surname mi, Oyewumi, is self-explanatory ó mọ̀. Now break yours down. Kí n kó sọ túmọ̀ fún mi. Bó ṣe tán nìyẹn o, then the guy had to go to ó ní láti lọ sí Google láti lọ wo mí ní orúkọ ẹ̀, then to his surprise, Bakare, Abubakar, one of the places a derivative from an Arabic name that means a small camel. Rakumi kekere. After I dropped go, I was surprised. So then again, I had a conversation about Moniko Google Allah, image Allah, wa, Oniko see image Allah. Moniko lo see image Allah. This one conscious in you more understand the to shape. Allah ni image say. Money okay, got to Google it to li. Yoruba was shocked. Pele o le ja Allah. Money Allah ni say. Pé image tó rí ẹ pa ó lọ́wọ́ tó méjì àbí ó ní ìgẹ̀ ìṣàlá mo ní àlá ni. Then kò tún believe mi mo adókè mo ní tí wọ́n fẹ́ ní Quran verse tó máa back image tó rí nǹkan pé ṣé ó máa wà convinced ó ní rọ́ṣẹ́ pé ó gbà ok mo ní tó wá ti dé ní o pé wọ́n máa ṣe live everyday kí máa gbé wá bí so mo ń dúró dé báyìí mo ti share live yìí fún ó sì wọ́n bí iṣẹ́ as soon as tó bá ti ṣe tó máa wá so mo ń dúró dé bí mo fẹ́ kẹ́ bá bí format ọ̀pọ̀lẹ̀ lélẹ̀ ní because èmi ò ṣe sínú àwọn ẹrú mi ti já tèmi. Olóògbé wa bí. Mr. Fẹ́tì kí lorúkọ wọn so that màá rántí in case. Bakare lorúkọ ẹ̀ Bakare. Okay. Olúwatósìn ọmọ Yorùbá ni but sọ́ọ̀nì mẹ́yẹ ló expose ẹ̀ kó àdó ṣe mọ mí sọ́ọ̀nì mẹ́yẹ kó mọ̀. Ẹjọ Mr. Fẹlá kí ni sound baby Rakumi sound wo ló máa ń make ẹjọ. Tó bá débi ó máa ṣe fún wa èmi ò mọ sound Rakumi àwọn ẹrú ló máa mọ̀. Rakumi ò ní sound ó kàn máa ń kú ni. No small Rakumi ni small camel ni orúkọ ẹ̀ Bakare. Small Rakumi ò lè ṣe nǹkan. And all this while ó rò pé Yorùbá ni Bakare. He thought that Yoruba was Bakare. Èmi ló sọ fún mo ní Yorùbá name so wà explanatory tó bá ti gbọ́ wàá lè break it down etymology wàá lè break orúkọ Yorùbá down tó bá lè break it down kì í ṣe Yorùbá nìyẹn. But Mr. Fẹlá àwọn baby Rakumi wọn máa ń cute o ṣe ti rí eyelashes wọn wọn máa ṣàṣàn fún they are cute. Àwọn ẹrú ló máa mọ̀. All right, Mr. Fela, I'll put in your mind about it was okay, and thank you. All right. Instead of arguing with people, can echo my drop of verse, best drop higher, best drop, Mo ti máa share video MS pẹ̀lú ẹ̀, mo máa share video pẹ̀lú ẹ̀. Ó sì wá bí share báyìí, ó máa ṣe tán. Okay, all right. Mo ti send the right this dada. I'm expecting one. Baby camel, that's it's okay. Ẹ ṣé Mr. Fela. Ẹ má jẹ́ pé wọ́n Rakumi, ó máa bínú ní kó tó wá sókè. This is why it's important to study the names. Nǹkan tèmi appreciate pé àwọn parents mi orúkọ Yorùbá gangan ni mo ní. So I appreciate. Thank you to my mommy. Thank you to my daddy for that because mo ti realize the importance of identity.
Very important. So, so atini another hadith tamasareka. King Jago, shaking can English can into Mo ti wà Yoruba. active o. Oh, Big Josie were active. Okay. So the next Okay. hadith, Lamba hadith tafeka ni Sahih al-Bukhari number 1339, narrated by Abu Huraira. The Abu angel Huraira. of Okay. the angel of death was sent to Moses. Àbúrò rẹ̀ sọ wípé áńgẹ́lì tó máa ń pa èèyàn wọ́n rán sí Mósè And when he went to him, nígbà tó lọ bá. Moses slapped him severely, spoiling one of his eyes. Mósè jàgídíjàgan. Mósè ó gbé ìgbátí fún débi wípé ó fọ́ ojú ẹyọ kan. The angel went back to his Lord and said, Áńgẹ́lì wá padà lọ bá ẹni tó rán níṣẹ́. You sent me to a slave who does not want to die. Ó ní ó rán mi lọ ẹrú ẹ̀ tí ò fẹ́ kú. Allah restored his eye and said, Allah wá dá ojú ẹ̀ padà wá sọ wípé. Go back and tell kini yẹn ti blurry King. Mo ń bọ̀, ẹ jẹ́ n gbé sórí screen yẹn, a gbọ́dọ̀ ka hadith yìí tán. Ó ti blurry, mo ń bọ̀, 1339, mo ń bọ̀. Wọ́n kàn lè ṣe kán tó gbé padà á ṣe. Mósè, mo láìkè Mósè o. Mósè ò gbàgbẹ̀rẹ̀, ó gbé ìgbà tí ńlá fún. tí Mósè sọmọ Sáúdì ní tí wàá pé Muhammadu ya olè alọkó ló ń kígbe tí onítàn ló ń jí gbé kiri sọmọ Sáúdì ní kí nìtàn Mósè wà nínú Quran abadis. Táwọn wá ọmọ líle bàbá. Islam rubbish ni ẹ̀sìn Islam. Mósè ló ń jẹ́ ọmọ líle. Ó dà kó ti ṣe òṣìṣẹ́. Òkúta ní òkúta yẹn bàjẹ́ mi tiẹ̀ láìkí character Moses yìí kí n má parọ́. Ó ní lágídí. Okay, only King, the same hadith flashing cast, so ó ti blur lórí screen. Only you sent me to his slave who does not want to die. Ó lọ rán mi lọ bá ẹrú ẹ̀ tí ò fẹ́ kú, má try ẹ̀ mọ́. Allah restored his eyes and said, Allah wá dá ojú ẹ̀ padà wá sọ wípé. Go back and tell Moses to place his hand over the back of an ox. Wọ́n ní lọ bá Mósè kó wá sọ pé kó gbé ọwọ́ ẹ̀ kó gbé lé orí ràkúnmí. For he will be allowed to live a number of years equals to the number of hair coming from his hand. Wọ́n ní a máa fún Mósè láṣẹ kó tún padà lo ọjọ́ orí tó máa tó oye irun orí ẹ̀. So the angel came to him and told him the same. Áńgẹ́lì Allah wá lọ bá Mósè ó dẹ̀ sọ nǹkan tí Allah rán. Then Moses asked, Oh my Lord, what will be then? Mósè ti wá béèrè pé kí wá ní nǹkan tá a fẹ́ ṣe, kí ló kù láti ṣe. He said, Death will be then. Ó ní ikú ló kù. He said, Let it be now. Ó ní jẹ́ kí ikú yẹn dé nsìn. He asked Allah that he bring him near the sacred land. Ó wá sọ fún Allah pé kí Allah mú un wá sí ilẹ̀ tó ní ẹ̀ṣọ́. At a distance of a stone's throw. Kó jẹ́ ibi tó jìnnà tí wọ́n lè ju òkúta lọ. Allah's messenger said, Muhammadu òjíṣẹ́ Allah sálàlẹ̀ wàhálà sọ wípé. Wish I there, I would show you the grave of Moses by the way near the red sand hill. Ó ní mo ta ẹ́ láyà pé màá fi ibojì Mósè máa fi ràn ẹ́, èyí tó súnmọ́ ibi tí odò pupa wà. But King, Anobi Ogbelaye Moses now. Abi King, Hadith, apart from the funny story, Anobi Ogbelaye during Moses. Sorry, this story, is it inside the Bible? No. So why Islamic people just like to lie for people? This kind of religion is Islam self. Religion of Iran. Iroti bias in yẹn wèrè yẹn ló ṣe Islam Ọlọ́run. Very fucking religion. But ọkọ òhunrọ̀jọ̀. Mo like nǹkan tí Mósè ṣe ń bẹ̀ yẹn. Ó lágbára. Mósè ní action. Ó gbé ìgbàtí fún ọmọ tí ò mọ̀ṣẹ́ ń jẹ́. Moses ní rárá o, I'm not ready to go. Èmi like Moses, mo like character to be honest. Okay, àti ní King ṣẹ̀ṣì wà ń bẹ̀ King. Mo fẹ́ sọ̀rọ̀ kan lórí mi. To this Alfa Ibrahim. Ẹ sọ̀rọ̀ lé lórí ká tó máwọn afáwàs. Alfa Ibrahim is there. Now lórí ìdáàkà yìí ká bá sọ fún wa wípé àwọn tó wà nínú kí n tó ń ṣe ẹ̀sìn yìí tí wọ́n bá kàwé gan ìwé yẹn ò ṣiṣẹ́ lórí wọn mọ́. Because how can you believe this kind of story? Invisible person that mọ̀ tán pé ní death messenger is invisible person. How ordinary human being máa fọ́ ojú invisible person
tó bá tiẹ̀ wá jẹ́ pé ó fọ́ ojú invisible person lóòótọ́ ta ló gbé CCTV camera lọ bá òun àti the creator nígbà tó lọ bá Allah pé ojú kan ti fọ́ o Allah bá fojú yẹn sí padà ó wá sọ fún pé bó ti ṣetán láti kú ta ló gbé CCTV àbí drone lọ síbẹ̀ tó lọ gbé kámẹ́rà yẹn wá tó wá sọ fún wa why tí wọ́n sọ gbélé fún wọn láti mọ̀ pé bóyá ò bá daft wípé àkúnni lè béèrè àní lè sọ̀rọ̀ lórí ẹ̀ a máa tó gbà á so yẹ kí eléyìí kọ́ mọ́ kọ́wé lè fún wa kádẹ̀ sọ pé a ṣe kàwé tó yìí ní generation yìí kádẹ̀ máa accept nǹkan báyìí which is invisible. Oya ẹ bá àwọn afa sọ̀rọ̀ mu àbí ẹ. Ẹ ṣé King, ẹ ṣé. Ó wà very insulting to people's intelligence. Ìgbà táwọn parents wọn á suffer, wọ́n rán wa lọ school, a lọ gba certificate, a lọ gba education. Ẹ wá ń sọ pé kémi wá believe pé Moses gba angel of death lójú ó fọ́ ojú ẹ̀yẹn kan. Ṣé yẹn make sense to a logical thinking person? Kò lè make sense now. Ẹ jọ̀ọ́. All right, Mr Yusuf Autocare, Mr Yusuf ẹ káalẹ́. Ẹ má bínú kólà dẹ̀ ti ń dúró látẹ̀kàn. Ẹ jọ̀ọ́ ẹ já ṣe báyìí kólà ẹ bá wa sọ̀rọ̀ few minutes ká wá move on to Mr Yusuf ẹ má bínú. Kólà 30320. Ó dà pé wọ́n ti ẹ̀ sí ń bẹ̀ gan. Okay. Ẹ já move on to Mr Yusuf. All right, Mr Yusuf, you can have the floor. Hey, Annex boy not in dúró but after nìyẹn ẹ má bínú Annex. Ẹ káalẹ́ o. Assalamu alaikum ẹ káalẹ́ sir. Ẹ má sàlámọ́ tí mi ò ní ṣe sálámọ́ ẹ káalẹ́. We understand. Division. Question mo kàn fẹ́ béèrè. Question mo fẹ́ béèrè ẹ káalẹ́. Ṣé Muslim lẹ́yìn? Muslim èmi ti di vote èmi ṣe mọ́. Okay. All right. Ever since tí mo ti ń gbọ́ MSBABA èmi ti jáwọ́ bẹ́ẹ̀. Ẹ fẹ́ sàlámà àbí? Mi ìfẹ́. Okay, ẹ má bínú. Nǹkan tó fẹ́ béèrè ni pé now àti Christian o àti Muslim àti ọkọ bẹ̀rẹ̀ ní ti Islam ti wà iná ká bẹ̀rẹ̀. Ṣé NASFAT ni ànábì kọ́kọ́ bẹ̀rẹ̀ ni àbí kọ́dírì àbí kọ́dìbùdẹ ni àbí ìtìjábà àbí èwo ló kọ́kọ́ bẹ̀rẹ̀ àbí tẹ̀blík ló kọ́kọ́ dálẹ̀. Ìyẹn wọ́n ní ti àwọn Jésù náà ṣé rìdíìmù ni Jésù kọ́kọ́ bẹ̀rẹ̀ ni àbí CAC àbí church ò ní kọ́kọ́ dálẹ̀ kò yé mi mọ̀ kọ́ tẹ́pẹ́ àwọn ìjọsìn wà kiri. Àwọn màá láwọn lọ ṣọ́ọ̀ṣì àwọn lọ gbá church wo ni Jésù kọ́kọ́ bẹ̀rẹ̀ first nǹkan tí mo fẹ́ béèrè nìyẹn ẹni bá mọ̀ kó sọ. ok mo lè dáhùn ti Muhammadu yẹn so àwọn tó ń pààyàn yẹn àwọn mi really mọ àwọn kinní wọn ẹ̀bọ̀ àwọn tó lè pààyàn fún Allah ìyẹn ni Muhammadu kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ rí i pé ó pa àwọn thousands of people so àwọn tó lè do ọmọdé àwọn tó lè do ọmọdé tó lè ṣoríṣiríṣi àwọn ìwà ìbàjẹ́ àwọn sálàfí wọn làwọn sálàfí àwọn ṣẹlẹ lè táwọn Fúlàní x-men ṣe yẹn gangan yes irú yẹn gan ni Muhammadu fọwọ́ sí so ìwọ tó bá sọ pé òun ṣe mùsùlùmí tó lè pààyàn fún Allah òun ṣe mùsùlùmí o impersonation ló ń ṣe. so gbogbo à ń lọ NASFAT à ń lọ kọ̀dìbò à ń lọ yẹn ọkàn tán àwọn jẹ ní àṣàràtú sọ ní sunday ìjọ tí wọn àbí. ẹ̀ǹtàn ara ń jẹ ni. ti ìpínlẹ̀ wà nǹkan. so Jésù ẹlẹ́bọ ni Jésù so àwọn tó ṣe Christianity lẹ́nu àwọn ló padà mọ̀ bí táwọn ti rí tiwọn cause Judaism ni Jésù practice ìgbà tó wà ní temple. èmi máa ń gbọ́dọ̀ máa ní Ọlọ́run Babalọ́lá Ọlọ́run orí mọ́ládé ẹ mọ̀ pé nígbà táwọn yẹn bá lọ́lọ́run kí ló jẹ́ mi náà ṣe ní Ọlọ́run pé àti òkè Ọlọ́run tèmi o àbí ìgbà tó ní kálukú ti ní Ọlọ́run torí tọ́wọ́ tó bá lọ ṣọ́ọ̀ṣì ní sí máa ní Ọlọ́run Babalọ́lá òun ló jẹ́ káwọn ibi kíní kan ṣe o èmi mọ bí yẹn ṣe ṣẹlẹ̀. Ọlọ́run Babalọ́lá yẹn gan wọ́n fi kọlọ bí wa ni ó yẹ kó jẹ́ Yahweh Babalọ́lá torí ìwọ tó bá jí Kristẹni Ọlọ́run kọ́ ló ń tẹ̀lé Yahweh ọlọ́wọ́ ọ̀tún méjì déètì àwọn Canaanite gẹ́gẹ́ bí Allah náà ṣe jẹ́ ṣìgìdì ọlọ́wọ́ ọ̀tún méjì bẹ́ẹ̀ náà ni òun náà ṣe rí bẹ́ẹ̀ bọ̀ bàbá wa Àjàyí Crowther àwọn ló ti ṣe ìtú yẹn tán ti tú Yahweh sí Ọlọ́run àwọn ló ti ṣe bẹ́ẹ̀ so àwọn kan tá dẹ̀ ń correct náà nìyẹn gẹ́gẹ́ bí àwọn àfáwà kan náà ṣe tú Allah sí Ọlọ́run the same thing náà ṣe fún wa ẹ̀yin èèyàn bá wa power tap ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá power tap ètò yìí á kàn wá níbi tó wà ní ẹ̀yin ni wá ní àjọ ń ṣe ni ẹ bá wa power tap ẹ bá wa share program ẹ join community MS bàbá mo ṣàpẹẹrẹ kéètò ti lọ fà látàárọ̀
ó yá ẹja tẹ 100. So bàbá mi bó ṣe rí nìyẹn. Jésù Judaism ló practice ẹbọ àwọn gbogbo kinní wọ̀nyẹn. Ìgbà tó wà ní temple wọ́n gbé ìwé Isaiah fún. So ìwé Isaiah yẹn ẹbọ dẹ̀ la Isaiah practice tó kà ní temple. Àwọn Christianity ló mọ ibi táwọn ti form. Àti pé gbogbo kinní yẹn bàbá mi àwọn Roman Empire àwọn ló fẹ́ jẹ ìjọba ayé. Wọ́n fẹ́ kó jẹ́ pé àwọn làwọn máa control ilé ayé yìí. Òun ni wọ́n fi gbé one something. Wọ́n fẹ́ kẹ́ ní the same ideology so that wọ́n á lè control mind. Ẹ rí i pé àwọn tó bá ti ṣe mùsùlùmí àwọn lárúbáwá ló máa control wọn. Lárúbáwá ló máa sọ fún wọn pé táìmù ló yẹ kẹ́ gbàwẹ̀ àwẹ̀ ò tíì tó. So wọ́n fẹ́ máa control ni. Wọ́n máa sọ fún yín pé aṣọ tẹ́ ẹ̀ ń wọ̀ yìí tó bá ti gbàjọba tán wọ́n máa sọ fún yín pé aṣọ tẹ́ ẹ̀ ń wọ̀ yìí àwọn ò nífẹ̀ẹ́ sí aṣọ báyìí ni kẹ́ máa wọ̀. Oúnjẹ báyìí ẹ̀ lè jẹ wọ́n dẹ̀ máa enforce ẹ̀ ṣe mọ̀ ní north ń sìn báyìí àwọn àtàwọn tó ń gbàwẹ̀ àtàwọn tí ò gbàwẹ̀ gbogbo wọn jọ ń gbàwẹ̀ ni. So bó ṣe máa rí náà nìyẹn. So àwọn tó fẹ́ jogún ayé wọ́n fẹ́ control gbogbo ayé àwọn ló create ẹ̀sìn yẹn. Gbogbo story yẹn kò ṣẹlẹ̀ rí. Ìtàn Ìjàpá àti ìrókò ọkọ Yáníbo òun ni gbogbo ìtàn yẹn. bẹ́ẹ̀ni o ọtí ti fún gbogbo ayé I swear ọtí fún làwọn ayé gan àwọn tí ó bá dé jara wọn àwọn ọlọ́mọ but to me and my family àwọn ti bọ́n ti wá o. Ẹ̀yin ti já ń ti yín. lọ́wọ́ congratulations bàbá wa. Ẹ má bínú pé mo sàlámà lẹ́kùn mi. mo kí ẹ̀yin náà. Ẹ ṣeun adúpẹ́ bàbá wa Yusuf. Tẹ bá sì ní ẹ lọ pààrọ̀ orúkọ yín o ó wà very important. mo fẹ́ ṣe jẹ́ ọ̀dà pé ilé yìí. Ìdí tó fi wà very important ni wípé àwọn country kan wọ́n ti ní phobia fún ẹ̀sìn Islam. So tó bá ti rí yín pé orúkọ mùsùlùmí lẹ gbé dání wọn ò ní fẹ́ wò bóyá àwọn ọmọ Yorùbá lélẹ̀ àwọn ọmọ dáadáa ni wọ́n ò ní dá yín lóhùn wọ́n máa ṣe kí ni. Ìbá jẹ́ pé kò fẹ́ lọ jẹ̀gbádùn àfẹ́ lọ kí àwọn ọmọ yín àbẹ́ kò fẹ́ lọ ṣe business ẹ̀ mọ̀. Èèyàn lè sọ pé ìlú wa dáa but ẹ lè ní opportunity pé ẹ fẹ́ lọ ṣe business wọ́n máa dá ènìyàn padà ni o. So ó wà very very important and ẹ lè fast check mi ní nǹkan tí mo sọ. There are so many countries tó yẹ pé wọ́n even America gan tẹ bá gbọ́ píṣì bàbá Adárípọ́n tó give pé àwọn ò ní fún àwọn kìíní ní visa kò sọ mọ atrocity tó ń commit. So ó wà very important. ní ọ̀dọ̀ wọn náà. Bẹ́ẹ̀ ni so ẹ lè fast check ní bá UK parọ́ tó padà wá já mi. ẹ mọ crime yẹn tipátipá báyọ̀ fún wọn ti increase by many percentage. So àwọn Muslim immigrants ló ń ṣe. So ẹ má bínú nǹkan tí Big Joe ń sọ nǹkan sọ yẹn ó wà very important ẹ jọ because ẹ mọ̀ pé orúkọ yín automatically bẹ́ẹ̀ ṣe dé èmi náà ti assume pé Muslim nìyí. So identity wa important sir. kò sí wàhálà nǹkan tí mo máa fẹ́ kẹ́ ṣe fún ni pé mo máa wá ọjọ́ tẹ́ máa ṣe láìpẹ́ gé mo máa fẹ́ jẹ́ kẹ́ ṣe kó mọ́ fún mi kẹ́ fún mi lórúkọ tuntun mi fún ara yín bí. Bàbá mi hàn pé àwọn bàbá wa bọ̀ wọ́n nílé là ń wò ká tó sọmọ lórúkọ. Ẹ máa wọlé ọ̀dọ̀ yín ṣẹ́rí ẹ máa gbọ́ ẹ máa wọlé ọ̀dọ̀ yín ẹ máa wo nǹkan tẹ́ ń ṣe nílé ọ̀dọ̀ yín òun ló máa relate. Ṣé mo pé ilé ọ̀dọ̀ yín báyìí wọ́n lè máa dádé ṣé mo wọ́n lè máa dádé ẹ mọ̀ pé adé something. Ilé ọ̀dọ̀ yín ó lè jẹ́ ọdẹ ni wọ́n ń ṣe ṣé mo pé àwọn ọmọ ọdẹ Ògún something náà ń jẹ́. So bẹ́ẹ̀ ṣe máa wò ó nìyẹn àfi tẹ bá ṣe ṣàlàyé ilé ọ̀dọ̀ yín fún wa tá a ṣe bá yín wò ó òun ṣe wá ní. So ẹ ti rí pé adé something lẹ máa jẹ́ bẹ́ẹ̀ yẹn. So ẹ lè máa jẹ́ Adéwálé àbí Adéníyì Adéṣọlá wọ́n tẹ̀sí fún yín lórúkọ nsàlẹ̀. àwọn tó nífẹ̀ẹ́ mi nìyẹn ẹ ṣe gan adúpẹ́ o. All right ẹ ṣe gan adúpẹ́. Yes ma. Bàbá akínnílókù àbí Anas àbí. Annex boy yes Annex boy ò tí ì sọ̀rọ̀. Annex. Yà ẹ kálẹ̀ o mo kí gbogbo ilé o. Kálẹ̀ sà. Nǹkan tèmi fẹ́ sọ ò pọ̀ because láàárọ̀ yìí mo wà ní live tí olóṣòbò aláwà pẹ̀lú woman kan báyìí ìyá aládùkẹ́ àbí kí wọ́n pe woman yẹn so wọ́n wá ní kó tú fatia so fatia Yorùbá tó wá tú yẹn mo rí ní ṣé bóyá tú yẹn gangan ni real one ni àbí ti ẹ̀yìn tú gangan because nínú ètò tú yẹn ó sọ ọba àjọkẹ́ ayé Àṣàkẹ́ ọ̀run because ìyẹn gangan kò sí àjọkẹ́ ayé Àṣàkẹ́ ọ̀run yẹn kò sí nínú fatia yẹn gangan bọ̀ bí gbogbo wọn dẹ̀ ṣe máa ń tú nìyẹn. Wọ́n tún bẹ́ẹ̀ láti fi parọ́ fún yín ni Allah kò kí ń ṣe àjọkẹ́ ayé Allah kò jẹ́ kí ń ṣe Àṣàkẹ́ ọ̀run
in fact gbogbo nǹkan tó kọ sínú Quran wípé tí wọ́n fi pe Allah ò kì í ṣe bẹ́ẹ̀, wọ́n kàn kọ Quran láti fi scam àwọn èèyàn ni, láti fi gbá wọn, láti fi tàn wọ́n. Ṣé mọ̀ ẹ̀yin náà lè mú kinní kan sìn kẹ́ sọ pé kinní yẹn lẹ gbà fún, kẹ́ wá máa sọ pé kinní yẹn ló dá ayé, òun ló dá ọ̀run. Báwo la ṣe fẹ́ mọ̀? Ẹ kọ sínú ìwé. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ló ṣe rí. Allah ẹ lè sọ pé kinní yẹn aláàánú ni, ó máa ń ṣàánú èèyàn. Wọ́n kọ sínú Quran pé Allah máa ń ṣàánú èèyàn, bọ̀ kò síbi kankan tá Allah ti ṣàánú èèyàn lẹ́yìn kan lọ pààyàn. So irọ́ ni gbogbo kinní yẹn, gbogbo nǹkan tó kọ sínú Quran láti òkè délẹ̀ òfegè ni, lámbà ni. Ṣẹ̀gẹ̀t wọ́n kàn kọ́, wọ́n tú àwọn kinní yẹn láti fi kọ́ àwọn èèyàn lẹ́rú ni. So ká má waste time lórí yẹn, ó sì yé yín. Islam irọ́ lásán ni, Allah òfegè ni, irọ́ lòun náà. Okay, now I understand because mo ti ń ro kinní tẹ́lẹ̀ but I don't want to look stupid láàrin àwọn family mi because èmi nìkan ni mi ò ṣẹ̀sìn, gbogbo àwọn àbúrò mi ló lọ sílé kéwú, so I don't want to look stupid. Nǹkan tó wá dùn mọ́ mi nínú sí ni pé I have a lot of people that think alike like me. Báyìí sìn àtìgbà tí mo ti pàdé ètò yín, then I'm confident in myself pé mo wà lójú ọ̀nà. Ṣẹ́rí bàbá Ernest, anything tẹ́ bá ti gbọ́ lórí ètò yìí, tẹ́ ti gbọ́ lẹ́nu olóṣòbò Allah, tẹ́ ti gbọ́ bí confam ni, confam. So àwọn ànábì kan, àwọn làwọn ilé Ọlọ́run ló mọ ibi tí wọ́n ti ń gbé wá. So àwọn yòókù yẹn wọ́n fẹ́ kọ lọ bí yín, wọ́n fẹ́ parọ́ fún yín. Anything tẹ́ bá ti gbọ́ ń bì, ẹ bá má tí gbọ́ rí, tó bá sọ fún yín pé ànábì o, ó ṣe tírísọ̀m, tá bá ti lè sọ báyìí ẹ̀rí máa jáde ni. So bó ṣe rí nìyẹn. Ṣé lóòótọ́ ni ànábì bá òkú sùn? Because orí péjì náà mo ti kọ́kọ́ gbọ́. Ànábì ṣe tírísọ̀m gan pẹ̀lú àwọn àlùjọ̀nú. Ó máa ju tírísọ̀m o àbí 7 sọ̀m kọ́ ló ṣe yẹn. Olóṣòbò Allah. Ẹni yẹn béèrè pé sí lóòótọ́ ni ànábì bókù fún ìjọba ní kẹ́káyà yẹn fún wọn. Ok, ó yá. Kò sí ohun tánábì ò lè bá sùn, ànábì lè bá ẹyẹ sùn. Tíjà lọ bá fẹ́ di kalẹ̀, ànábì máa báwo ló bókù ṣe máa wọ ara yẹn? Àkànbí. To be honest, ó máa find a way ni. You're not lying. Ok, wọ́n lélẹ̀. Ó yá. Olóṣò ẹ gbé sókè. Ẹ jẹ́ má bínú nǹkan tá a kàn mí sọ nìyẹn. Okay, ẹ jẹ́ fún mi 1 minute ẹ jọ̀ọ́. Mi nílé ka ẹ jẹ́ fún mi 1 minute ẹ jọ̀ọ́. Ẹ fẹ́ rẹ̀rìn, okay, ó dáa. Okay, narrated by Ibn Abbas. I, Muhammad, put on her my chest. Ibn Abbas sọ wípé. I, Muhammad, put on her my chest. Ó ní òun Muhammadu òun gbé sí àyà òun. That she may wear the clothes of heaven. Ó ló máa wọ aṣọ àlùjànnà. And I slept with her in her coffin. Ó lóun dẹ̀ bá sùn níbi ibùsùn òkú. That I may lessen the prayer of grave. Ó lóun máa tọ́ sọ́nà àlùjànnà. Ẹ̀yin lẹ́mọ̀ òyìnbó yẹn máa tún Ó lè yẹn tẹ ẹ̀yà inú sàárè. She was the best of Allah creation to me after Abdul Talib. Ó ní number 1 ni nínú àwọn tí Allah create lẹ́yìn Abu Talib. The prophet was referring to Fatima, the mother of Ali. Muhammadu ń sọ̀rọ̀ nípa ìyá Fatima mọ́mì Ali. The Arabic word used here is to sleep is iditaja. Arabic word tí wọ́n ń lò fún ìbálòpọ̀ ní ìtajà. Literally mean lay down with her. It's often used lay down to have sex. Tó túmọ̀ sí láti ṣe ìbálòpọ̀. Muhammadu bókù sùn bẹ́ẹ̀. Muhammad is understood saying that because she has slept with her, she has become like a wife to him. Muhammadu sọ wípé bóun ṣe bá sùn yẹn ó dàbí ìyàwó sí òun ní bó ṣe bá ìsásùn tó bá Fatima sùn. So she will be considered like the mother of the believers. Ó ló máa consider gẹ́gẹ́ bí ìyá òun onígbàgbọ́. Ìyá gbogbo ẹ̀yin Mùsùlùmí. This is supposed to prevent her from being tormented in the grave. Eléyìí ló máa wá ìtọ́nà àbí ìforíjì fún níbi òkú rẹ̀. Since Muslims believe that after people die, they wait for judgment and they being tormented in the grave. Ó nígbà tẹ́yin Mùsùlùmí mọ̀ pé tẹ́ bá ti kú, ẹ máa ní ọjọ́ kan tó jẹ́ ọjọ́ ìdájọ́. Reduce this mean that the torment won't be as much as. Ẹ máa tún yẹn ni èmi ò gbé ìbòdì bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ ṣé nǹkan tẹ́ ka yìí, where can I get the reference from? Because I screenshot it, but where can I get the reference from?
case tí bá fẹ́ gbé ẹ jáde. fún wọn ní nọ́mbà àdìsí yẹn pẹ̀lú fàṣẹ Big Joes. mo ń bọ̀ òun náà ni mo fẹ́ lọ gbé wá sà Eldon. mi sọmọ England ọmọ Saki for that matter. òyìnbó náà gbọ́ Yorùbá. Okay, ẹ má bínú, mo ti ready. Jókòó. So níbi ibi tán káàtọ̀ ń sìn yìí ibi táwọn bí ṣe bókù sùn ẹ ti gbé wá tẹ́lẹ̀ Big Joe síbi ẹ tún lọ báyìí. And again MS ṣé irun gígẹ̀ fún ọmọ kékeré wà bí sí ni. irun gígẹ̀ fún ọmọ kékeré is so it Yorùbá ó ní culture or bàbá ó ní cancer aliuza ẹ screenshot eléyìí ó ní. Kans So, Al-Kumal. betrayal of deed by Ali ẹ ṣáà screenshot ẹ bẹ́ẹ̀ so tẹ bá fẹ́ ra soft copy ẹ lè rà ní Amazon ẹ dẹ̀ lè tẹ̀ sí Google bẹ́ẹ̀ máa bá yín gbé mi yẹn wá. irun gígẹ̀ fún ọmọ tuntun yeah because kò kí ń ṣe àṣà tó dọ̀tí wa àwọn olórí burúkú náà ni Muhammadu ló ní kó máa gẹrun. Get because issue because ti ẹlòmíì láfihàn yẹn. ọmọ mi ọ lè má gẹrun fún un so kò mí lẹ́yìn tí ẹ lè fi ran ọmọ yín lẹ̀ àwọn àfáàyàn náà wá sọ bí tí irun ọmọ yẹn bá kàn mí lára kò ní irun ẹ̀gbin ló gbé wá ọmọ kan gbé irun ẹ̀gbin kan wá irọ́ ní gbogbo ẹ̀. ṣé bí wọ́n ní Allah ló dáyé òun ló dáyàn ìgbà táwọn Allah mọ̀ pé irun orí ọmọdé ò dáa kí ló fi sí lórí fúngbà tó ń bọ̀ wálé ayé. ó sú mi ọ. Allah gangan sá. ẹ̀rọ àwọn àfáàyàn àìbíṣẹ́ ni o ta ló fárun fún ọmọ ọdún gbà tán bí. This is just a rubbish. nǹkan tí mo kàn fẹ́ mọ̀ náà nìyẹn ẹ ṣe gan because ìgbà tí everybody kẹ́nu bò mí pé tó bá fa irun ọmọ kékeré èèwọ̀ ni kinní kan lèmi fi béèrè. kò ń ṣe wọ ẹni tó bá sí bẹ́ẹ̀ ẹ má dá lóhùn wọ́n fẹ́ fi style lọ lo orun ọmọ yẹn ni ọ. àwọn ọmọ míì gan wà gan tẹ́ pé kò yẹ kán gẹrun wọn ní first 3 months so àwọn àfáà yẹn wọ́n ń pa kádàrá wa dà gan òun ní gbogbo ilẹ̀ wa tẹ́ ṣeré kó ṣe bàjẹ́ yẹn cause gbogbo àyànmọ́ táwọn ọmọ ń yàn wá látọ̀run gbogbo ẹ̀ ni wọ́n ti fi ẹ̀sìn Islam bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ so brother wa ẹ tún máa darapọ̀ mọ́ wa tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa àwọn reference tá bá ń gbé jáde ẹ máa kọ sílẹ̀ ẹ̀yin náà ẹ padà lọ máa check ẹ máa tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní ka àwọn kinní àwọn nǹkan míì gan táwa ò tí ì kà débẹ̀ kò sí ìwé wọn pọ̀ àfi bí àwọn ìwé àwọn aláìníṣẹ́ so tẹ́yin náà bá bẹ̀rẹ̀ sí ní kà àwọn ibi tá àti rí gan ẹ tún máa gbé wa débẹ̀ so àjọ máa gbéra wa débẹ̀ àjọ túra wa sílẹ̀ nínú ìgbèkùn Allah ọlọ́wọ́ ọ̀tún méjì so ẹ ṣe gan brother wa adúpẹ́. ẹ má bínú mo feel bad ẹ jọ Mr Ernest boy comment section gbogbo yín ẹ dìde ẹ já lọ sí gym kí ló ń ṣẹlẹ̀ lálẹ́ ẹ jọ ẹ bá wa power tap stand up and do your exercise ẹ jọ ẹ jẹ́ ó yẹ ká ti dé 1 million likes right now we have 1,000 people lórí live stream only 199 péré kò tiẹ̀ dé half ló ti share ẹ jọ tapping is like clapping ṣe get ó máa ń encourage life ó máa ń boost algorithm we are all in this together ẹ jọ gbogbo lé ẹ má relent lórí power tapping yẹn ẹ ṣé thank you. wàgìdìbò náà tà láàrin ká máa ṣe fáwọn ìyàwó wa yẹn ẹ jẹ́ ká wa ọmọ ọkọ là wa ẹ jẹ́ ká wa máa wàgìdìbò fóun tiwa. ṣe rí pé bí Jose àti advice wọn next one wọn ní ká fi yín lẹ̀ nínú bedroom last one a máa wọ dribble ẹ jọ ẹ bá wa láì. so baba fast kid ṣe wà ń bẹ̀. ẹ káàbọ̀ ẹrú nìyí ni àbágùtàn àbọ̀mọ̀ aládé. mo kì í ṣẹ́rú mo lè ṣàgùtàn o. ẹ káàbọ̀ kí lẹ fẹ́ bá wa sọ. ṣèṣùgbà pé kan tí mo fẹ́ béèrè kan ṣe. bí a kẹ́ ó dùn. nípa àwọn ọmọ kókó yẹn náà mo fẹ́ béèrè tẹ́lẹ̀ but má nìyẹn ti béèrè lẹ́ẹ̀kan yẹn so mo fi ẹ̀dẹ̀ ti sọ fún wa pé kò ṣọ̀ràn yàn káàgbé àwọn pípé yẹn ọkọ̀ ń wá wà ṣeré ni jàre ọkọ̀ ń fi bí ènìyàn wá ṣeré ni ọpẹ́lọpẹ́ MSBABA lára wa lọ́ọ̀la ojú wa gbogbo ìgbà tá kéré tó sì náà wá pàpẹ́ lámẹ́rin tó lọ́wọ́ rẹ̀
àti lọlé kí ó táyà àwọn ti fẹ́ gba àwọn afáyẹ ti fẹ́ gba túlẹ̀ ayé wa ṣe àwọn olórí burúkú yẹn wọ́n ti ní ayé wa bàjẹ́ lórí ilé kí ó Ọlọ́run ló máa dá fáwọn pípù yẹn. nǹkan tó ń dùn ẹ̀mí tẹ́mi gan fi ń para fún wọn ni pé máàkì orí mi àwọn tó bá wojú mi dáadáa ẹ rí pé máàkì kan wà níwájú orí mi àáfàá ni ó fà á mo wọ àwà nílé kí ó àti kí ó tán àáfàá wa ní ká lọ mú ewúrẹ́ ká lọ bá wọn mú ewúrẹ́ òun wá ewúrẹ́ yẹn ni à ń lé ni mo ti lọ ṣubú tí mo ti lọ forí gbá wọ́n rán ibẹ̀ yẹn ni so ẹ rí pé mi báyìí sí mi ò lè gbàgbé àáfàá so mo ń para gan bí mo ṣe ń rí bí mo ṣe bá ṣe ń gbọ́ ẹ̀yin àáfàá yìí sẹ́ ẹ̀ ní jèrè sẹ́ ẹ̀yin lẹ disfigure orí mi náà. nínú Islam wọ́n ní ọmọbìnrin kò gbọ́dọ̀ ṣe menstruation ẹlẹ́ẹ̀kẹta ní ilé bàbá ẹ̀ tó bá ti ń ṣe menstruation ẹlẹ́ẹ̀kẹta ọmọ máa ka ẹ̀sùn ẹ̀ṣẹ̀ sí bàbá àti ìyá ẹ̀ lọ́rùn but ọmọ 11 years míì ní ìsìn ó ti ń ṣe menstruation ṣá máa ti ọmọ 11 years lọ sí ilé ọkọ ní age of 11 years old ni. Mr. Faskid, actually, nínú favourite topic mi lele because ó máa ń irritate me. The sad thing nípa Islam ni wípé ọmọ yẹn ò ní láti ṣe nǹkan oṣù kẹ́ tó fẹ́ kẹ́dẹ̀ tó bá a sùn. Tá bá lọ sí Quran 464, ó ń sọ̀rọ̀ nípa tolak, àwọn tẹ̀lé kọ sílẹ̀, right? Divorce. So of course, tó bá ń sọ̀rọ̀ divorce, àwọn tó ti marry ló ń bá sọ̀rọ̀. Yes. So nínú àyà yẹn, ó mention àwọn ọmọ kékeré tí wọn ò tí ì ṣe nǹkan oṣù. So mo wá ìyẹn ló wá jẹ́ kí n wá lọ sí òfin sharia gangan. Kí ni òfin sharia sọ nípa child marriage? Wọ́n ní pé nínú Islam ó wà permissible. Ní pé tọ́mọ yẹn bá tóbi bóyá ó sanra díẹ̀ ó ní flesh, ẹ feel bẹ́ẹ̀ ni pé tẹ bá wọlé tọ̀ nǹkan kan ò ní ṣe ọ́n ní ẹ lè bá a sùn. Ṣẹ̀dẹ̀ get step ànábì ló ń follow bó ṣe bá Aisha sùn at the age of 9. Ó dẹ̀ wà permissible. Imagine a ní ẹ̀sìn kan tó sọ pé kẹ́ má mọtí bọ̀ kẹ́ má bọ́mọ kékeré sùn ó wà okay. What kind of God is that? What kind of priority is that? So, Mr. Faskid, ó wà nínú Islam, ẹ lè fẹ́, ẹ lè marry 1 year old, 1 day old. Ibi tí n bá bímọ gan in the next 1 hour, ẹ lè sign contract pẹ̀lú ẹ̀. Ìgbà wo lẹ lè bá sùn? Tí òbí yẹn bá ti decide, tí bàbá àtọkọ yẹn bá ti decide pé okay, tẹ́ bá bá sùn, nǹkan kan ò ní ṣe o. But tí nǹkan kan bá máa ṣe náà, wọ́n ní ìwé kan báyìí. MSBABA mi mo bẹ́ẹ̀ ti rí ìwé yẹn rí, ó scarce gan. ṣe fatwa. No, ìwé tó máa ń fún àwọn little child bride tó bá ti marry, for example, wọ́n ní tẹ́ bá fà ìdí ẹ̀yà ẹ̀ sanwó kìnnìkan ó sọ̀rọ̀ máa mú ìwé yẹn wá ẹ jẹun bí àmọ́ rí PDF copy ẹ̀. So ó list nǹkan tó bá ṣẹlẹ̀, for example, bóyá ẹ ti dó ọmọ yẹn ẹ fà ìdí ẹ̀yà the nyash and the toto become one whole fistula ló ń pè ṣe get. So irú nǹkan tẹ́ máa ṣe. I'm sorry, this is a sick religion, very sick. Lè máa sọ̀rọ̀ lọ́jọ́ ọdún mo lè wá any information. Religion for sick people. Ẹ̀yin tẹ́ bá jẹ́ mùsùlùmí tẹ́ bá wà níbí tó bá jẹ́ mùsùlùmí tó jẹ́ ọmọ Yorùbá tètè lọ ronú pìwàdà o. Inú ẹgbẹ́ òkùnkùn ló wà o. Ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn Fúlàní ni o. Ẹ̀sìn àwọn Fúlàní ni o. Àwọn tó ń bá ẹran sùn, àwọn tó ń bá màálù sùn, àwọn náà ń ṣe Islam o. Ẹ jí ẹ lọ kúrò ńbẹ̀ o. Àwa ò kí ń ṣe irú ẹ̀ nílẹ̀ Yorùbá. Gbogbo nǹkan tó jẹ́ èèwọ̀ nílẹ̀ Yorùbá òun ni Islam fọwọ́ sí o. Ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò wọ́n lè fẹ́ra wọn nínú Islam o. Bàbá ó lè fẹ́ ọmọ ẹ̀ tó bá bí síta nínú Islam o. Àwọn nǹkan tí ò ṣe é fetí gbọ́ òun náà ń ṣe nínú Islam o. Ẹ̀sìn burúkú ni o. Àwọn àáfàá yẹn wọn ò ní sọ gbogbo kíní yẹn fún yín o. Wọ́n ń tan everybody sínú ẹ̀ ni o. Ẹgbẹ́ òkùnkùn ni o. Tí wọ́n ṣe ìyàwó tó fẹ́ sílé gangan ló bí fún ẹ ẹ lè fẹ́ padà nù fún. No, tó bá jẹ́ pé kò ṣègbéyàwó fún obìnrin yẹn tí obìnrin yẹn wá bí ọmọ obìnrin, so irú ọmọ obìnrin tóbìnrin yẹn bí bàbá yẹn gangan tó bí ọmọ yẹn ó sì lè fẹ́ nínú Islam torí pé ọmọ yẹn kò kí ń ṣe ọmọ ẹ̀ nínú Sharia. A máa ní inú ẹ̀kọ́ nǹkan ló bí Islam máa ní pé òun ló bí nǹkan ọmọkùnrin ló bí ọmọ ẹ̀ gangan ní ìbọn nínú òfin Sharia nínú Islam bàbá yẹn ó tún lè fẹ́ ọmọ yẹn torí pé ọmọ yẹn ò lè jogún ẹ̀ torí ọmọ yẹn ò kí ń ṣe ọmọ ẹ̀ gangan nínú àṣeyọrí kò kí ń ṣe obìnrin. Ìyẹn wà nínú Quran ṣá mi ìrántí àyà yẹn but a ti kàrí bí wà 2554 yes. Ǹjẹ́ gbé síta. Ìyàwó tẹ́ ti fẹ́ sílé ọmọ ní pé wọ́n ti káwọn èèyàn mọ̀ ní pé gbogbo ohun tó wà nínú Quran táwọn èèyàn bá ti mọ̀
àwọn problem ta ni pé we are very lazy to read book. So táwọn èèyàn bá ti fi time wọn lẹ̀ nǹkan tó yìnbó fi ń win àgbáyé ojú pé wọ́n ready láti ka anything book. So wọ́n mọ̀ nípa Islam yẹn wọn ò lè ever practice ẹ̀. Táwọn náà bá ti mọ̀ nípa ìwé yẹn gbogbo àwọn àfáà yẹn wọ́n máa di ẹlẹ́yà wọ́n máa ṣẹ̀sìn gan ẹ̀sìn wọ́n máa pọ̀ gan torí pé kí ni bàbá olórí burúkú èèyàn ni wọ́n láwùjọ wa. They are not have value, they are useless people. Those alpha wọ́n wà useless gan olè ọ̀lẹ aláìfẹ́ kan ṣe àríṣẹ́ má ṣe àlọ́kọ gbogbo oríkì burúkú lọ́jọ́ oríkì àwọn àfáà yẹn. So òkè ìgbà tí gbogbo wa bá ti lọ rí ìwé yìí fúnra wa Hadith Quran ayé wọn ti bàjẹ́ iná máa gbé tí sẹ́ǹsì pé síkò táwọn àfáà ń kà fún yín tẹ̀ fún wọn lówó lélẹ̀. All this is just a story ni látòkè délẹ̀. Story ni àná àwọn story burúkú bẹ́tẹ́ pé èèyàn ọ̀bọ̀lọ̀ gbọ́ sétí gan. Story ni. Àwọn story tó lè wọlé tẹ́ òkú irọ́ lélẹ̀ yìí náà. Lọ fi kà nílé kéwú lélẹ̀ yìí. First tó kọ́ sí wá ó sí mi ní máìdì nìyẹn pé síkò tí mo fi gbogbo life mi lọ kà nílé kéwú rè. Story ibi táwọn bí ti lọ jagun tó ti lọ pààyàn tó ti lọ ṣe kinní kan. I was just like mo kọ̀ dájú kò mo kọ̀ pé ọmọ kinní yìí stupidity ni any religion àti Christian àti Muslim stupidity ni méjèèjì kò sí nǹkan kan tó ń jẹ́ bẹ́ẹ̀. Mo wá wo gbogbo life yẹn gbogbo ìgbà yẹn gan kí sì lọ máa fi kọ́ṣẹ́ gan sef mọ́ má ti lọ ju báyìí lọ mo lọ waste time mo lọ fi kà kéwú àfa máa tún ná mi bí olórí burúkú má tún máa gbogbo àwọn nǹkan yẹn mo fẹ́ lè máa ké ìgbà tí mo ka kùnrin Yorùbá láyé mi mo fẹ́ lè máa ké gbogbo àwọn orí láti ìgbà yẹn mo ti wá fi pé òkè wá bílù pé wọ̀kan dúró wá ní kí wá tó ṣe lẹ́yìn kí wá kí n wákàtí 5 wèrè kan wọ́n sọ pé kí n gba àwẹ̀ ṣé kí n para mi ni máa gbógun àwẹ̀ ẹ fẹ́ pa mí àwẹ̀ 30 days máa fi nínú òrùn burúkú tó ti ẹ̀rùn ràn lẹ́nu ọjọ́ mẹ́ta n tẹ̀ kí àwọn tó gbàwẹ̀ tán lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn ṣá àwọn ọ̀dẹ̀ kan náà ń gbàwẹ̀. Akànbí ẹ tiẹ̀ dúró wọ́n ti gbàwẹ̀ 30 days kò sí kókó kí ni kókó pé wọ́n gbàwẹ̀ epo tún wọ́n sí Nàìjíríà ni. Wọ́n ò lè rí olórí burúkú náà ibi tó bá fi nẹ́ẹ̀sì wọ́n tún gbàwẹ̀ yìí. Àwọn bàbá tó bí wa wọ́n gbà ní àwọn bàbá tẹ máa ń múra kókó ni wọ́n máa ń dáwó ra màálù gbà yẹn ni wọ́n á pín ọ̀kọ̀tọ̀ la máa ń jẹ lóru sàárì ó ní kíkọ́ tó máa ń pè ní fúra dádì wa tó máa fọ́ fúra sínú abọ́ fún wa tó máa mú àmọ́ àwọn òkúta bá ti gbà àwọn yẹn tán ọ̀nà àṣì ọ̀nà àlà fún wa ní ìgbádùn dé rọ́bìṣì ni wasting of money wasting of energy. Bàbá kò bí ẹ̀yin náà ẹ gbàwẹ̀ rà. Mi ṣe ní gbàwẹ̀ mo gbàwẹ̀ for good 30 years. Nǹkan tí kò wọ́n ọ̀dẹ̀ jẹ́ sáwọn tèmi ò mọ́ àwẹ̀ tèmi ò kì í mọ́. Àwọn àfáà yẹn tẹ bá rí àwọn àfáà tí o mọ̀ pa àfáà. Sáwẹ̀ tí mo gbà tó mọ́. Bẹ̀rẹ̀ lọ́ máa sọ fún yín pé àwọn wọlé ìmúra. Àwọn àfáà yẹn ò kí ń gbàwẹ̀. Mo sì ní àfáà bíi 4 tajọ lọlé kí ó tó yẹ pé nísìn wọn ò ṣe àfáà kékeré mọ́ tó yẹ pé àwọn àfáà tó ti náwó kọ nínú Abẹ́òkúta yìí ni. Àwọn bí yẹn ò kí ń gbàwẹ̀. Táwẹ̀ bá ti bẹ̀rẹ̀ wọ́n máa wọlé ìmúra wọn ò ní jáde síta ó dijọ́ táwẹ̀ bá tán kó tó jáde síta àwọn bí yẹn ò ní bá yín fẹnu kún àwẹ̀ wọ́n máa wà nulẹ̀ wọn máa jẹun ẹ̀yin tẹ́ ń gbàwẹ̀ tẹ́ ń sọ́fà kiri inú òun lẹ́sùn máa fún wọn lówó pé alájọ́ táwẹ̀ ti bẹ̀rẹ̀ láfáà yìí ti wọlé ìmúra àfáà ńlá ni kinní kan ó ṣẹ̀ jáde lẹ́nu ló ṣẹ̀ fojú kóhùn lẹ́nu ẹ̀ tún máa kó wà pé yín fún mi wà àfáà yẹn ò gbàwẹ̀ gbogbo àwọn ọ̀rẹ́ mi tọ́jà àfáà ńláńlá wọ́n mu pààrà gba ọtí tó bá mu tí yóò tọ́ báyìí wọ́n máa wá dégò wọ́n máa náwọn lọ làlá tó lè kọ́ dírì lóru àwọn olórí burúkú yẹn wọ́n á ti mu ọtí yóò kẹ́rì wọ́n fẹ́ gbá ìgbẹ́ torí vibes ọ̀sìn yẹn lọ́wọ́ máa fi rẹ́ńtà yín ẹ̀yin náà máa wá dáwó ẹ̀ máa tẹ ìṣẹ́jú lọ́wọ́ máa béèrè owó ọpẹ́ owó kinní kan owó gbá kan ìwọ náà á tẹ̀ mo kàn máa fọwọ́ lẹ́wọ̀n lálẹ́ tó lè kọ́ dírì àwọn máa wò pé ọmọ wọn ti wọ àwọn pípọ̀ ibi olórí burúkú ẹ máa rí gbogbo àwọn káàkiri ti jí ẹgbàá láì láti rìkọ́dìrì yẹn wọ́n máa ń sọ pé òru abiyì ni kò ní ṣe aburú kankan ìgbà yẹn a máa ń lọ sí láti rìkọ́dìrì yẹn tá a bá ń bọ̀ ìgbà míì a máa ń sun orí ọ́fíìsì ẹ̀ tí wọ́n ti ṣe dẹ́kin ẹ̀ so máìdì pé àwọn afáàdì sọ pé kò sí kankan yẹn a máa ń lo máìdì yẹn wọ everywhere lóru lọ́dún yẹn ní lumi tó ń sọ pé ìkankan àlùjọ̀nù kan jáde kúrúǹgà wọn kò gbọ́ kó ti wọlé pẹ́ nìkan mọ́júmọ́ ni ó ti wọlé pẹ́ nìkan mọ́júmọ́ ẹni òru abiyì kẹ everywhere pa lọ́lọ́ ta ló fẹ́ kú àwọn afáàyàn ti gbà yẹn òru abiyì ò ṣe kankan fún kúrúǹgà o àwọn oníṣẹ̀ṣe náà padà lọ dín fáṣe gbogbo ẹ̀ tó fi padà mú kúrúǹgà yẹn ọmọ Ṣakí tó bá ń gbọ́ mi tó bá ń bọ̀ àláyé gbà yẹn o because ó ń ṣe stories yìí o story tó ti pẹ́ ni o wọ́n máa confam ẹ̀ pé ó tọ́ ni ìkúrúǹgà kẹ̀ òru abiyì kẹ̀ iwájú kúrúǹgà aláàgọ́ máa kálẹ̀. Okay. Mr Faskid ẹ jọ̀ọ́ ẹ má bínú kẹ́ tó tẹ̀síwájú
gbogbo lé mo feel pé ó yẹ ká mú evidence nǹkan tá a sọ wá. I make a claim nínú Islam pé yes, bàbá lè fẹ́ ọmọ ẹ̀, ó lè marry ọmọ ẹ̀, ó lè bá ọmọ biological daughter ẹ̀ sùn. In what manner? A máa kà nínú Quran 25:54. Tá bá ti kà á lọ sí tafsiri, àwa highlight ẹ̀ dáadáa. Now, Quran 25:54, Big Joe, tẹ́ bá ti wà ń bẹ̀, ẹjọ́ ẹgbọ́n sókè mà. Only, and he is the one who creates human beings from a humble liquid. Wọ́n ní òun ló dá ènìyàn láti omi lọ́gbọ́lọ́gbọ́. Then establishes for them bonds of kinship and marriage. Ó dẹ̀ fi kalẹ̀ bí wọ́n ṣe máa yan mọ̀lẹ́bí. For your Lord is the most capable. Nítorí pé Olúwa rẹ̀ ló lágbára gbogbo rẹ̀. Okay, ẹ já wo àlàyé ìtànkà ní ìsìn ní Tafsir al-Qurtubi. Tafsir al-Qurtubi, ó ní pé the first issue, only the statement of Allah, and it is he who creates from water a human being and made him. Big Joes, want to mute? Okay. Okay, I need to read Oboya MSBABA share one there. All right, mo going. Okay, only, and it is him who created from water human being and made him. Allah ni ẹni tó dá àwọn èèyàn láti ibi omi. He created human from a drop of fluid, semen. Ó dá wọn láti ara àtọ̀. Then he made that human into lineage and marital relations. Ó wá ṣe àwọn èèyàn yẹn ní ó ṣe wọ́n ní ìbátan àti àna. It is also said that from water refers to the origin of creation. Ibẹ̀ omi àtọ̀ yẹn òun ni ibẹ̀ ló ti dá àwọn èèyàn ibẹ̀ gangan ni èèyàn láti bẹ̀rẹ̀. Meaning that every living being is created from water. Tó túmọ̀ sí pé gbogbo àwọn èèyàn ara omi láti dá wọn. Okay, ẹ já lọ bí tán. Bluetooth mode. Ebi by the second issue. Ó ní pé lineage and marriage relations. Ìbátan àti àna bí wọ́n ṣe tán wọ́n fẹ́ ṣàlàyé ń bì. Are two meanings that include all forms of kinship between humans. Wọ́n ní àwọn nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni o tó ṣàlàyé nípa bí àwọn ìbá ṣe dáwọn èèyàn ní ìbátan àti ní àna. Ibn al-Arabi said, Al-Arabi sọ pé lineage refers to the mixing of fluid between a man and a woman in a lawful marital way. Ìbátan òun ni ọkùnrin àti obìnrin tí wọ́n fẹ́ra wọn ní ọ̀nà tó tọ́ nínú Islam. Àwọn ọmọ tí wọ́n bá bí àwọn ìbátan wọn nìyẹn. If it occurs through sin, tó bá jẹ́ pé ọmọ tán bí ó lọ wáyé nípa àgbèrè, then it is just a created being, but not a legally recognized lineage. Ó túmọ̀ sí pé ọmọ tẹ́ bí látara àgbèrè yẹn ó dàbí pé a kàn dá ìyẹn ṣáá ni, ọmọ yẹn ò bá àwọn kò bá ọkùnrin yẹn kò bá tán. Therefore, a daughter born from adultery is not considered a legitimate daughter. So ọmọ tí a bá wá bí láti ara àgbèrè, irú ọmọ bẹ́ẹ̀ a ò lè kà pé ọmọ yẹn ó jẹ́ ọmọ ọkùnrin yẹn gangan, torí ó kàn dàbí pé Allah kàn dá ẹni yẹn lásán ni. In the strongest scholarly opinion, so níbi táwọn ọ̀jọ̀gbọ́n Islam dẹ̀ tí wọ́n fẹnu kò sí, and thus does not fall under the verse, wọ́n ní àwọn ọmọ yìí o, àwọn ọmọ tí wọ́n bí látara àgbèrè kò sí nínú àwọn nǹkan tá a dárúkọ nínú àyà Kùránì kan tó sọ pé forbidden to you are your mothers and daughters. Àyà Kùránì kan, I think Quran 4:24 àbí kí ni náà? 4:23. 4:23 tó sọ pé àwọn tá a ṣe léèwọ̀ fún yín láti fẹ́ òun ni ìyá yín àti àwọn ọmọ yín. Irú àwọn ọmọ báyìí tó yẹ pé a bá bí látara àgbèrè kò sí nínú àwọn ọmọ tí wọ́n sọ nínú àyà Kùránì yẹn. Ẹ já filẹ̀ bẹ́ẹ̀. So tó túmọ̀ sí pé irú ọkọ bàbá bẹ́ẹ̀ ó lè fẹ́ ọmọ ẹ̀ tó bí látara àgbèrè. Àwọn àáfàá wọn ò ní kà fún yín láyé, wọn ò ní tú fún yín délẹ̀ fún yín láyé, irọ́ lọ́wọ́ máa pa. Tọ́ba dé ìtukùtù láwọn ọmọ yẹn tú, ìtukùtù láwọn tú, ó yẹ wá tú àdìgbàgàn. Nǹkan tó jẹ́ èèwọ̀ nílẹ̀ Yorùbá, Allah àti Muhammad wọ́n ṣe lẹ́tọ̀. Àwọn nǹkan tó wá jẹ́tọ̀ ó ṣe léèwọ̀. Kò sí nǹkan tó burú nínú kéèyàn jẹ lẹ́dẹ̀, ó ṣe léèwọ̀. Ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò kó máa fẹ́ra wọn, èèwọ̀ nílẹ̀ Yorùbá, Allah àti Muhammad ṣe lẹ́tọ̀. Ẹ̀sìn òfò.
ẹ ká bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ ẹgbẹ́ àwọn àfa wọlé àwọn àfa wà ń sálẹ̀ àáfà lára. ẹ jáde kẹ wá sọ̀rọ̀ bá àbí kẹ panu mọ́ títí ayérayé. Mr Yusuf wà níbí báyìí o. Yusuf Olúgbénga ẹ ṣe Mr ṣe Apex lọ pẹ̀rọ wọn ní name ẹ má bínú ẹ ṣe thank you. So ẹ já get down to business right now. So mo ń challenge àwọn alpha, mo ń challenge publicly àwọn sheik. I'm having enough time láti sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ wá defend the aya yìí because I'm sorry tí aya yìí bá check out to be true then I'm sorry this is a problem, this is a huge issue. Gbogbo kini kò lè jẹ́ kí society progress ó máa regress wa ni we are going to be going backwards. Kí ló dé pẹ̀lú òbò nínú Islam ẹ lè fẹ́ ọmọ kékeré ẹ lè bá sùn ẹ lè fẹ́ ìyàwó mẹ́rin ẹ lè bá Miliki Yamin àwọn female ẹrú àwọn ẹrú obìnrin ẹ lè bá sùn ọmọ yín náà ẹ lè fẹ́ dot kí ló dé? What kind of pom religion be this? What is the obsession with women's nyash? Oga, so mo challenge ẹ̀yin alpha ẹ jọ̀ọ́ ẹ wá prove aya yìí wrong ó wà very important because incest already were permitted nínú Islam because ẹ lè fẹ́ first cousin yín tẹ́ ẹ bá mọ̀ gbogbo lé tẹ́ ẹ bá mọ̀ lẹ́ni the word incest first cousin relation ó fall under category incest. Allah tún wá gbé one step further not only your first cousin no your own biological child. Why? Because you didn't do it the legal Islamic way. Ẹ lọ ṣe fornication ni abẹ́ lọ ṣe cheating àbí nǹkankan because you are not married to the woman. Simply you can F your own daughter. Allah included nínú 423. Ṣé mọ̀ pé Quran àbí Hadith náà kò sọ pé káwọn Muslim máa mú gbó. That's one thing you guys need to understand. Tí Quran ò bá ti sọ wípé ẹ má ṣe o you can do it. Ṣé bá rí nínú Quran ó clearly highlight pé kán má mọtí. Ẹ show mi ní anywhere nínú Quran tó ní kán má mú gbó. So ẹ̀yin sheik ẹ wá dáhùn question yẹn ẹ ṣe Mr Yusuf Olúgbénga ẹ ìyá mi tẹ̀síwájú. pẹ̀lú àdúrà òbò tó máa dó láyé náà aláàtú ní òun máa fún wọn 72 virgin. Obo in heaven. So Islam is around òbò tẹ́ bá yọ òbò kúrò nínú Islam ó máa wó. So ẹ̀yin ìyá wa ẹ sá kúrò nínú Islam o Ilé ẹni aṣáwó ní gbọ́lẹ̀. Amsterdam pum ọ̀gá. Mr Yusuf nǹkan Wọ́n ti Mr drop. Yusuf ti sápá ẹ jẹ́ kí bàbá Adésọpẹ́ ẹ kálẹ́ o. ẹ káàbọ̀. Yes. Àwa mùsùlùmí tá a bá wà nísàlẹ̀ já ṣe háì. Lórí ọ̀rọ̀ tí bọ́rà mi kan béèrè lẹ́ẹ̀kan ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí àbí pé ká sọ pé mo ní ìbéèrè lórí ẹ̀. Ok èwo ń bẹ. So wọ́n béèrè wọ́n sọ̀rọ̀ kan wọ́n ní àti Kristẹni àti Muslim pé pé wọ́n ṣe ẹ̀sìn àbí nǹkan ṣá wọ́n sá sọ̀rọ̀ yẹn. So ẹ ń fún wọn ní reply pé òòṣà ni Jésù sìn kìíní kan. So máa fẹ́ wo bí bóyá ẹ lè fún wa ní evidence ẹ̀ níbi tẹ́rì rẹ̀ wà. Ok ti aspect Jésù àbí. Ok mo kàn ṣàlàyé fún brọ́dà wa yẹn ni tí àwọn ẹrú lamadídì sọ ń bí báyìí. So tẹ́ bá fẹ́ mọ really nípa ti àwọn Jésù yẹn mo máa refer yín lọ sí àwọn page wa kan táwọn ti máa ń ṣe yẹn òrìṣà ọba. So ẹ lè sáré kọ sílẹ̀ ẹ kọ sílẹ̀ every Sunday wọ́n máa ń ṣe ṣe ti kọ́ àkàrà oògùn every Saturday olórí èmèrè every Sunday náà big Joes Thursday àti ìgbà tó bá ti bá tún ráyè. So èmi gangan mo máa ń ṣe every Thursday. So ibẹ̀ náà ti máa gbé yín débẹ̀ ká máa show yín evidence dáadáa. So ṣe mọ̀ ní máa advice ká máa wọ Quran ká máa wọ Hadith ká tún máa wọ ṣe get. So àwọn bí ta ti ń ṣe ibẹ̀ yẹn dáadáa nìyẹn ẹ ṣeun. Tó bá nìkan mi tẹ̀tù fẹ́ bá wa sọ. But òrìṣà kọ́ la pè wọ́n ò ṣìgìdì. Ṣìgìdì ẹ náà mo ń sọ ṣìgìdì ẹ mọ sọ pé. So tẹ bá dé àwọn ọbẹ̀ yẹn ìbéèrè yẹn tẹ bá béèrè dáadáa débẹ̀ yẹn máa rí dáadáa ṣe ti gbọ́ sà. Ok ma. Ẹ ṣeun.